تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. ما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Aku dédé àsìkò yìí, àbẹ́lọ́run ọba àlékè ọlá kó túbọ̀ máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa, kó máa dáàbò rẹ̀ bò wá, kó àmọ́ ṣe kó má da ìbádà wa lù wá láyà. Àmín. Naam, ṣé lóòótọ́ ni pé àwọn àfáà wa, àwọn àfáà sàlàfíyà, wọ́n ya ojo kalẹ̀ lórí ọ̀rọ̀ tí Mudirul Markaz tí wọ́n sọ, tó fi jẹ́ pé gbogbo inú Ramadan náà ni kásá àwa kan tá ju fáwọn àlùmọ̀ tí wọ́n ò mọ̀ rán, tí wọ́n ti ń sọ pé nígbà náà Abubakar kọ́ ni Abubakar Siddiq, òun kọ́ ni ó wà nínú Gharu Athawr pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, wípé nígbà náà Felix Nolan àbí Phillips Nolan lẹni tí ń bẹ ń bẹ̀. Tọ́ in táwa bíra wa ní pé ṣé sàábé ànábì ni Felix Nolan ni, àbí ṣé òun gan sànábì náà ni àbójíṣẹ́ náà lòun náà. So kọ́lọ́n kí ó kó ṣàánú wa. A dẹ̀ ti rí pé àwọn àfáà wa lọ́lọ́kan òjọ̀kan wọ́n ti jáde tí wọ́n yànnà náà ọ̀rọ̀ yìí, pé ọ̀rọ̀ yìí àánú ni, ọ̀rọ̀ yìí ìṣìnà ni. Ó ṣe á jẹ́ pé búrí wọn lọ́dọọdún ká mọ sáà mọ dá wuyewuye lẹ̀. Lára ẹwà ẹ̀sìn wa sí ní pé téèyàn bá sọ̀rọ̀ tí ò da ká ṣe àtúnṣe fún lára mọ́náhàjì. Kódà ẹni tó bá pera rẹ̀ ní mùsùlùmí kò gbọ́dọ̀ máa lajúlẹ̀ kí tàlùbọ̀ bídíà, kí tàlùbọ̀ fìtínà, kí tàlùbọ̀ ìsọkúsọ kó sí lójú kó sì máa wòran. Mùsùlùmí gidi ni o. Nígbà tó bá mọ̀ pé nǹkan báyìí kọ́ lórí, ẹnìkan wá ní bẹ́ẹ̀ lórí, ó wàá dákẹ́. Ó sòdodo tó rọ́lọ́run ó bí ọ. Ọlọ́run máa ní sọ fún wa pé wattaqu fitna la tusibanna alladhina zalamu minkum khassa. Ẹ bẹ̀rù fìtínà tó jẹ́ pé tí repercussion bá dé tán, èyí sàwọn tí wọ́n dá ẹ̀ṣẹ̀ yẹn dá nìkan ni fìtínà yóò kó sínú, yóò ran repercussion rẹ̀ yóò ran everybody, àti wọ́n tó dákẹ́ tó pé wọ́n kò kúkú kàn mí. So àwọn kan fẹ́ káwọn máa sọ̀rọ̀ nú ẹ̀sìn Ọlọ́run, ká máa sọ tó bá wù wọ́n sì bí ẹlòmíì dá láti sọ pé no, bẹ́ẹ̀ sí sọ yóò dá. Àtẹni tí ó lò ní uslubu tó dá, àtẹni tí ò ní lò ní uslubu tó dá, ẹni tí tiẹ̀ wá ń fi uslubu gidi sọ gan ṣe rẹ́dí àti gbọ́ nígbà mí wọ́n ní can't you treat, àsì pé tí wọ́n bá treat tọ́bíkì àlùaláǹsìn wọ́n fẹ́ wá gbọ́. Can't you treat a topic as if they want to come and hear it? They are not after the topic. Wọ́n àṣà fẹ́ kó sọ̀rọ̀ bàbá wọn, wà máa fi kẹ́wọ́ pé why can't you treat a topic? So wọ́n wá ní ìgbà náà o, Abu Adam bá jáde nígbà náà o, ẹ̀yin àfáà sàlàfíà ẹ̀yà òjò, ẹ̀sìn wá ya òjò báyìí. Àkọ́kọ́ ni pé I want to start it from here. Àwọn àfáà wa tó jáde lórí ọ̀rọ̀ Phillips Nolan, wọ́n tiẹ̀ wá wà tán pọ̀, wọ́n pọ̀ láwọn tí mo ti rí fídíò tí wọ́n ní o. I'm not talking of those that maybe are yet to do their videos. Even currently àfáà wa Abdulhakeem Kutubi wọ́n sọ̀rọ̀ lé lórí náà. As at the time I'm recording this video, he's talking about it. So list of people who have spoken about this particular incident, òun mo fẹ́ máa mú wá jáde o, kẹ́ni bá mọ̀ pé soldier go soldier come, barrack remain. Àti pé tó bá jẹ́ pé iṣẹ́ Ọlọ́run lèyàn bá ń ṣe, èèyàn ní ìdí kéèyàn kankan wá jíjẹ ẹnìkan kó tó sọ̀rọ̀ tó bá rí pa burú, nítorí pé ànábì sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman. Bí ànábì ṣe sọnù. So la sì ń gbìyànjú tó bá jẹ́ pé súnà ànábì ó jẹ wá lógún lóòótọ́, a lè rí munkar ká dákẹ́. Ọlọ́run ọba àlékè ọlá sì ń sọ pé waltakum minkum ummatun yad'una ila al-khair. Ọlọ́run ní wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkari wa ulaika humul muflihun. Torí pé àwa sì fẹ́ wọkọ̀ ọ̀la ni. Torí pé àwa ẹni tó bá pẹ̀rẹ̀ lórí súnà tó sì máa ti ń ṣe tí sì ń ṣe ní ti gàṣké ni o, tí ó ṣe pé bóyá àjẹ́ndà nǹkan míì lóní. Ọlọ́run pa wá láṣẹ nínú Suratu Ali Imran verse 104. Ọlọ́run ní waltakum minkum ummatun yad'una ila al-khair wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkari
wa ulaika humul muflihun. Allahu akbar. So gbà tọ́lọ́run ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe láwàárí kábúrú máa ń ṣẹlẹ̀ ká wá dákẹ́ ká máa wòran. Àjẹpá ó já sí pé àwo ò fẹ́ wà lára àwọn al-muflihun, àwọn tí wọ́n ṣàṣeyọrí, the triumphants. So bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn. So àwọn àfáà wa tí wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Phillips London àtẹni tí ní ẹ máa ṣe nǹkan oṣù àbí nǹkan bó náà ṣe ń pè ẹ máa fi nǹkan oṣù fi gba àwẹ̀, òfin jí ẹ̀ṣẹ̀ tó ti dá ní. Imagine nínú ẹ̀sìn tọ́lọ́run fi rán Ànábì sallallahu alayhi wa sallam, àwọn kan wá di authority lé lórí, wọ́n wá kàn lè sọ anything nígbà tí èsì pé àwọn àbí ká sọ pé version ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run dìídì rán wọn láti inú yàrá wọn pé ká máa dá sí ni. So I think I should start it from the beginning, from the list of the people I started seeing. Kọ́lọ́n kó ṣàánú wa. So àfáà wa àwùjọ olóríire, àfáà wa Sheikh Mofọ́lọ́runṣọ́, kọ́lọ́n kó bá ṣe dáadáa fún wọn. Wọ́n ní abájọ, that is 1 hour ago, abájọ tí ẹ fi ń da lùúrú. Ọ̀kan náà wà, ẹ jìnnà sí àwọn tí wọ́n fẹ́ bà tiyín jẹ́ lórí ọ̀rọ̀ náà ni o. Ad-Dinul Khalis tí Sheikh wa, that's Sheikh runaway student ni o. Abu Adamu àfáà yín nu bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹni tó kọ́ yín kéwú rí nu. Teacher ẹni sì ni teacher ẹni ó máa jẹ́ títí láéláé. Set the record straight. It is there in the history of your maybe learning that this person taught you. Ẹ máa gbọ́n tí wọ́n sọ. Correction of the misconception of Mudir on verse 40 on Suratul Tawbah. That is 2 days ago. The same Ustaz Ad-Dinul Khalis, that is Sheikh Kamaluddin Ibrahim hafidhahullah wa ra'ah, 3 days ago wọ́n ní àtúnṣe ọ̀rọ̀ Mudiru nípa síwájú wa Abubakar Siddiq radiyallahu anhu. That was 3 days ago. Naam, àrí ti àfáà wa Mahadu Ulumil Islami ti àfáà wa Lẹ́gbàá, kí ni ẹ̀yin fi ń tú Al-Qur'ani lọ́dọ̀ tiyín? Ọ̀rọ̀ náà ni wọ́n discuss yìí. Ó jẹ́ èèyàn mélòó kan ní èèyàn mélòó báwọn ní ìsìn? Èèyàn bíi mẹ́rin kan. Èèyàn bíi mẹ́rin, if I'm not mistaken. Èèyàn mẹ́ta so far, and different videos. So now èyí tí ń lọ lọ́wọ́ as at the time tí mo record video yìí, ó ní ti àfáà wa Sheikh al-Imam Abdul Hakim Kutubi hafidhahullahu wa ra'ah, lórí Al-Bayyinah TV ni mo ti rí live video tí wọ́n ti máa play video náà ká gbọ́ níwọ̀nba. Bismillah. Ìyàwó méjì, bàbá rẹ̀ fẹ́ ìyàwó mẹ́ta. Táwọn ìyàwó bàbá rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bá wá ń jà, ipò ìyá sì ni gbogbo wọn ti wà fún wọn. Ǹjẹ́ ó tó kí wọn náà máa wá bú ìyá rẹ̀? Àbí ìyàwó kejì dádì rẹ̀? Àbí ìyàwó kẹta dádì rẹ̀? Káwá ní àtúnmọ̀ pé àwọn ìyá rẹ̀ lọ kú ni, ṣe báwọn ìyá mi náà máa bú ara wọn. Sọ́rí pọ̀ gbọ́nú. Ọgbọ́n ni. Wọ́n tún wá ń bọ̀ sọ́kọ́ mọ́ bu àwọn sàbí mọ́, ọní tí sàbí jẹ́ bàbá rẹ̀. La ilaha illallah. Nígbà tó mọ àwọn ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ló fà á. Òtọ́ bá mọ́ ni ọ̀ní múru kìí aṣọ wa. Ọ̀ní mú wa tó òun fẹ́ fi nọ́ọ̀kì àwọn tí ń sọ̀rọ̀ ni. Ìwọ̀n iṣẹ́ àti bàbá yín ẹ fi wọ́n lẹ̀ kó wọn mọ bú wọn lọ. Kò mọ̀ bá wọn tá aṣọ yìí ju bàbá ẹ wá máa wo lórí péjì kan náà Al-Bayyinah TV ti Sheikh wa Ma'ruf Al-Athari tí ń bá ṣe mistake lórí orúkọ wọn. Àwọn náà ti jáde tí wọ́n wá ṣe fídíò lé lórí pé ọ̀rọ̀ Felix nínú Al-Qur'an ewu tó wà níbẹ̀, àwọn náà ti sọ̀rọ̀ lé lórí. Sheikh wa tí wọ́n ní IAH College, Felix and the Cave of Thawr, let's compare and contrast. That is Sheikh wa Abu Sufyan al-Alma'i, àwọn náà sọ̀rọ̀ lé lórí. That is one of it. So that is going to about the 6th person now, if I'm not mistaken. Now, atuwari ti Ibadur Rahman Islamic Center ti Sheikh wa Abdul Rauf Bello hafidhahullahu ta'ala. Wọ́n ní ar-raddu ala qawli mudir al-markaz fi aya 40 min surati at-Tawbah. Àsọọ́lẹ̀ ránpẹ́ lórí ọ̀rọ̀ Mudiru Markaz nípa Suratu Tawbah verse 40. That was 3 days ago.
Atuwari Albayina TV gẹ́gẹ́ bákan náà. Lagege is back with his tantrums. 2019 Felix Nola, 2024 Phillips Nola. Atuwari ti àfáàwà alápọ̀nlé Almudir Ajigini hafidhahullahu ta'ala. Àwọn náà ní àlàyé ráńpẹ́ lórí ta ni ó wà nínú ihò pẹ̀lú ànábì wa àti ọ̀rọ̀ Felix of Nola by Mudir Ajigini ọmọ ìyá Medina. Ọlọ́run kò jẹ́ àrí gbogbo àwọn àfáàwà ìpẹ́. Àfáàwà ìsà òkè náà ò gbẹ́yìn o. Kí ló dé tẹ́ fẹ́ ba ìsìláàmù jẹ́? That was a day ago. Àtúwárí tí wọ́n bákan náà. Àwọn wo ni abẹ̀sìnjẹ́ nílẹ̀ Yorùbá? Then àtúwárí ti Al-Yakin Institute ti àfáàwà Sheikh Yelma'i kọ́lọ̀n kó bá wa sí dáadáa fún wọn. In response to Mudir, was it because you know none is safe from from people's tongue, you choose to insult the companions? That was a day ago. Wọ́n tún wá ṣe mí wọ́n ní episode 2 in tutoring Oni-Qurani the ignorant of Mudir in tutoring Oni-Qurani the ignorant of Mudir on the ignorance and odo of Mudir Markaz. That's one is one of it. Atuwari ti àfáàwà tí wọ́n ní Al-Minhaj As-Salafiyya Da'wa Center. Wọ́n ní ọmọ bàbá Philip of Nola. Fight for Allah and the truth, not for any baba. The same àfáàwà tí wọ́n ní tí wọ́n ti ẹ̀fẹ́ wá pọ̀. Al-Minhaj As-Salafiyya Da'wa Center. Wọ́n ní no Sahaba said by Mr. Philip Nola. The same page náà wọ́n tún wá ní ọmọ bàbá Philip of Nola. No, okay, mo ti ó dà pé wọ́n tún share ni. Wọ́n ní who is Philip of Nola? That is 3 days ago. Where is he from? We will not be tired of refutations. Sẹ́rí àwọn àwùlíyà Ọlọ́run. La khawfun alayhim, wọ́n máa páyà ìbẹ̀rù kankan. Ọlọ́run nìkan wọ́n máa ń páyà wọ́n sì máa bẹ̀rù kankan fọ́lọ́run. Wala hum yahzanun. And they have nothing to grieve about. They have not, kò sí tí wọ́n fẹ́ máa banújẹ́ fún. Torí pé dáwà ní mo fẹ́ yàbàrà. Amórí Abu Mordi Sheikh oníyàwó mẹ́ta tí mo rí tí wọ́n ṣe fídíò lánàá tán ṣe giveaway fáwọn èèyàn. So mo dẹ̀ rí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀, mo rí pé abẹ́ rí nǹkan. Ẹnìkan ti sẹ́ndì fídíò arákùnrin kan tí ń sọ pé èèyàn lè máa fi nǹkan oṣù gba àwẹ̀. Ṣé rí àwọn èèyàn máa ti ẹ̀ rí tí ń lọ lórí Facebook, àwọn ti ẹ̀ tó sọ àwọn brọ́dà kọ̀ọ̀kan fẹ́ máa sọ pé kíní kan ebi tó bá mọ̀ ló mọ̀ ni. Àyàfi kó jẹ́ pé nǹkan yẹn bá pàtàkì gan-an làwọn ó tó dá sí. Àwọn ti ṣe débì kan, àwọn ti ṣiṣẹ́ débì kan, subhana, níwọ̀nba. Àwa ti ṣiṣẹ́ yẹn níwọ̀nba débì kan. What is the meaning of that? Dáwà èyí ṣe nǹkan téèyàn máa ń ṣe débì kan kéèyàn wá ní wò èyí ibi tá a ṣe dé yìí náà kọ́lọ́ máa san wá lẹ́san olóore. Ẹ̀yin ọmọ kéékèèké ẹ continue ń tiwa àbí ń tiyín ẹ continue ń tiyín. Ṣé torí ṣé bí wọ́n ṣe máa, as in should dáwà be like that? Should dáwà be like that? Lóòótọ́ kìí ṣe pé èèyàn ń ṣe nǹkan láti fi hàn, but at least níwọ̀nba tó yẹ pé iṣẹ́ Ọlọ́run lèèyàn bá gbé dání all the time èyí ó máa sọ̀rọ̀ tó bá ti necessary ni èyí ó máa sọ̀rọ̀. Ní ìsìn ẹ wá ní tó bá jẹ́ pé ọ̀rọ̀ kan tó bá pàtàkì gan, sí ọ̀rọ̀ kéèyàn máa fi idol fi gbà àwẹ̀ sí kó pàtàkì ni? Àbí ọ̀rọ̀ Philip Nola ò pàtàkì? Tá bá wá tiẹ̀ wò pé tẹ́ ẹ̀ bá tiẹ̀ jáde sọ torí pé bóyá ẹ ti rí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ ni. Àmọ́ mo tún fẹ́ sọ nǹkan kan. Ṣé rí ẹ try láti ẹni òdodo lẹ́nu tẹ́ ẹ fẹ́ sọ. Ẹni òdodo tó wà lára yín tẹ́ ẹ fẹ́ sọ. Ọ̀tẹ́ ti lọ tira yín bọ àwọn nǹkan tó jẹ́ pé ẹnu ti wá wúwo ni. Ẹnu ti wúwo ni. Who is this person? Ẹnu ti wúwo, òdodo ò ṣeé sọ mọ́. Tó bá jẹ́ mi ni kódà kéèyàn kan ní nǹkan tó lè lò against mi ń ta yóò yà sọ ni o, kò ní dí mi lẹ́nu àti sòdodo. Torí pé mi ń ṣe màsúùmù. Àfi tí n bá gbéra mi kalẹ̀ gẹ́gẹ́ bí màsúùmù tẹ́lẹ̀ ni ó wá di pé àti n bá sọ̀rọ̀ ní ìsìnká máa lọ tó àṣírí mi kan tú mọ̀nà. Kódà kó jẹ́ àṣírí tí ò gbọ́dọ̀ gbọ́ kan tú. Sọ́rí ẹni tí ó bá blackmail mi yóò múra gan. Wọ́n lè yẹ́sù ilá ká mọ́ rí kó wá jẹ́ pé ń tú àṣírí ẹ fún mídíà pé àwọn ká ọ̀pọ̀ lóbìnrin kan. Ẹ tú ni o, ẹ tú o torí pé mi ṣe màsúùmù. Wọ́n lè yẹ́sù ilá Ọlọ́run ní jẹ́ ríru ẹ̀ o. That is the highest it can go, the peak of it.
so ẹ ti lọ tira yín bọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé ní ìsìn àti wá lè sòdodo ó ti wá nira gbà tẹ́ wá mẹ́rùn bọ ọ̀rọ̀ yẹn wọ́n kàn sẹ́ndì fídíò yẹn sí mi mo ti wá wò pé òkè ẹ̀yin náà ó ṣe ìwọ̀nba rọ́dù okay I give you an excuse pé torí pé ìdí tẹ́ fi jáde ìdí giveaway ni so bóyá torí ẹ̀ lẹ́ fi fẹ́ discuss yẹ okay maybe you set aside a day to discuss it tẹ́ ẹ ti fi mẹ́nu bà tẹ́ ẹ ti sọ pé wọ́n lẹ́nìkan ẹ rọra yànnà náà rẹ̀ kìí ṣe nǹkan kan tó láyìn láàgùn gidi jìnnà bó tẹ́ ẹ lè sọ tó bá sì jẹ́ tẹ́lẹ̀ ni update Monsura kíní kankan update captain case kíní kan update ní ìsìn àwọn kan ń dẹ̀sìn irú ní ìsìn àárín kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ já ara yín gbà break the shackle break up the shackle and be a free man gbólóhùn tẹ́ lóyún ò dá o gbólóhùn pé ẹ jẹ́ ń play rẹ̀ kó má dàbí pé èèyàn ń sọ nǹkan téèyàn ò mọ̀ àbí nǹkan téèyàn kí n má lọ misquote wọn dé dáwà iṣẹ́ tó jẹ́ pé tó bá jẹ́ pé kì í ṣe èèyàn ló gbé iṣẹ́ ránra rẹ̀ o tó jẹ́ pé khalisatan lillah à ń ṣe nǹkan yìí nítorí tọ́lọ́n ni à ń ṣe pẹ̀lú ikhlas pẹ̀lú àníyàn tó dáa kí ló gbọ́dọ̀ jí pé kéèyàn wá máa sọ gbólóhùn pé àwa náà ti ṣe débi kan àbí nǹkan I hate that kind of statement bóyá ẹ̀yin ò sì mọ bí ọ̀rọ̀ náà ṣe bó ṣe rí létí tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ máa mọ àwọn tó bá mọ ọ̀rọ̀ náà gbọ́ ẹ máa mọ àwọn tó bá mọ ọ̀rọ̀ náà gbọ́ dáwà ṣe as long as you are alive you signed your contract your life contract on pé èèyàn fẹ́ ṣiṣẹ́ ọlọ́run yìí lọ pàdé ọlọ́run ni ní pé àwọn ọ̀rọ̀ tí ò bá ní relevant èèyàn ní tá a bá rí pé èèyàn bíi mélòó kan ti dá sí kò sí problem lóòótọ́ àmọ́ kéèyàn máa lo gbólóhùn yẹn no ọ̀rọ̀ tí ò dá ni o ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ burúkú ni bismillah. a máa lo ibi báyìí bákan náà ni wípé mo lè fẹ́ sọ̀rọ̀ kan bákan náà ni pé kọ́lọ́n kó ṣàánú nítorí wá ṣẹlẹ̀ lórí Facebook gan èmi ò sí ẹ̀ mọ́ mo sọ̀rọ̀ kan lọ́dún ọjọ́ sí ẹlòmíín fẹ́ẹ́ lè mọ ṣàwọn ọ̀rọ̀ kan sí mo bàárà wò. n tí ń ṣẹlẹ̀ lórí Facebook tí ẹ mọ̀ ẹ má máa sọ̀rọ̀ yẹn torí pé kí ni even gan tẹ́ ẹ bá delete Facebook app tẹ́ ẹ bá delete ẹ̀ the fact pé àwọn èèyàn ó dà pé ẹ mọ̀ báwọn èèyàn ṣe gbà fún yín tó àbúmọ̀dìdí ẹ mọ̀ báwọn èèyàn ṣe gbà wọ́n gbà tí yín gan ni àwọn èèyàn gbà fún yín gan ni àwọn èèyàn wá gbà fún yín nu wọ́n wá rírọ̀ ọ̀rọ̀ ìsọkúsọ báyìí tó sì mọ irú èèyàn tẹ́ ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ẹ̀ ní jẹ́ kó kítọ́ rẹ̀ ó balẹ̀ kó gbẹ débi pé yóò wá máa gbẹ ẹ̀ ní jẹ́ kí itọ́ rẹ̀ ó balẹ̀ débi pé yóò máa gbẹ tẹ́ ti sáré ṣe rọ́dù tẹ́ ti analyze ẹ̀ in a very good way bẹ́ẹ̀ ṣe máa ń lò bẹ́ẹ̀ ṣe máa address ẹ̀ wọ́n wá rí pé irú nǹkan yìí ṣẹlẹ̀ wọ́n wá send ẹ̀ sí ẹ̀ ti mọ̀ tí ń ṣẹlẹ̀ nu. The fact that some people will send you that ẹni yìí mà tún sọ nǹkan báyìí ẹni yìí mà tún sọ nǹkan báyìí bẹ́ẹ̀ tiẹ̀ sí lórí Facebook ẹ̀ ń mọ àwọn kọ̀ọ̀kan nǹkan tí ń ṣẹlẹ̀ nu. bó wàá lẹ ṣe mọ̀ pé àwọn brọ́dà kan wá wò pé kí ni ṣe bẹ́ẹ̀ lẹ́yìn kí n lo Facebook ni bó lẹ ṣe mọ̀ tẹ́ ẹ̀ bá lo Facebook bó lẹ ṣe mọ̀ wọ́n send ẹ̀ sí ẹ̀ mọ̀ náà nù. wípé mi lo Facebook app ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ mi ò mọ̀ àbí tó bá sẹ́ẹ̀dì sí mi ọ̀rọ̀ bá sẹ́ẹ̀dì sí mi ní àárọ̀ yìí bẹ́ẹ̀ sábà náà ni ọlẹ́nìkan sọ wípé obìnrin tó bá ṣe haidọ̀ tó ṣe nǹkan oṣù wọ́n ló lè gbà wẹ̀ mi ò rí tẹ́ńtọ̀ ti sọ wọ́n sẹ́ǹdẹ̀ sí mi ní èrí torí mo gbà wípé níwọ̀nba àti ṣèyí tá a lè ṣe àti tó bá pàtàkì imagine níwọ̀nba àti ṣèyí tá a lè ṣe hábà iṣẹ́ ọlọ́mọ ni àbí tó bá jẹ́ pé àwa la wulẹ̀ rárá wa níṣẹ́ lókù tó bá jẹ́ pé àwa la dìídì ránra wa níṣẹ́ kìí ṣe pé iṣẹ́ ọlọ́run la fẹ́ jẹ́ ẹ̀sìn ló mú láyà wa ẹ̀sìn ló ká wa la fi ń dá sí gbólóhùn yìí it's a very bad statement àti ṣe wọn bá tá a lè ṣe which means ibi tá a ṣe dé yìí náà ti tó bẹ́ẹ̀. àti ṣèyí tá a lè ṣe àfi tó bá pàtàkì nìkan ló kù. ọ̀rọ̀ idol yìí náà pàtàkì mọ gravity rẹ̀ tó pàtàkì gan ṣé mi ò mọ bí àwọn èèyàn ṣe máa ń ṣe báyìí nítorí ọlọ́run yóò mọ bí ọ̀rọ̀ idol bó ṣe lágbára tó ní bó ṣe nípa tó listen as in imagine how many people would have heard that and be misled bó ti ẹ̀ jẹ́rìí kò sẹ́ni tó ṣe fẹ́ gba everybody ń wá ṣe bí àbá ní Ádámù ni everybody ń wá bónọ́ọ̀sì mọ́ ni
everybody ń wá bónọ́ọ̀sì ẹlòmíì tó yẹ pé àwẹ̀ gan nílà ó ń wá excuse àìdọ̀ tẹ́lẹ̀ ni ẹlòmíì àwẹ̀ nílà ó ń wá excuse àìdọ̀ ni in tó kàn máa bà ní lọ́kàn jẹ́ lágbà kan ní pé tàbá kúkú gbà àwẹ̀ òun tán gáà tó máa tún san ni so káwá gbọ́pẹ́ nìkan ní ìyẹn lè máa fi nǹkan oṣù máa fi gbà àwẹ̀ ta ni wáyé ṣe bí ẹ̀ mùsù ta ló fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ranù ọ̀rọ̀ rádaràdà àmọ́ gbólóhùn yìí ẹ lọ́kọ̀ rẹ̀ tí ẹ túbá lórí ẹ̀ ọ̀rọ̀ tí ò dáa ni ẹ ti ṣe wọn bá tẹ́ ẹ lé sí. àfi tó bá pàtàkì nìkan ló kù ẹ jẹ́ n tún play ẹ ti ṣe yí tẹ́ ẹ lé ṣe ọ̀rọ̀ burúkú ni o ẹ ti ṣe yí tẹ́ ẹ lé ṣe ọ̀rọ̀ burúkú ni o ẹ ní ìdílá sí this word is not expected from you lóòótọ́ síwájú ẹni ẹ wàá máa ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan kíní kankan náà rọ́dù ara ẹ̀sìn wa ni àwa ni ká lo ahọ́n tó dáa táwọn èèyàn fi gbọ́ wáyé torí pàníyàn wa gbọ́dọ̀ máa jẹ́ pé a fẹ́ tún àwọn èèyàn ṣe ni àwa ní lajúlẹ̀ kí tàlùbọ́ bídíà kí tàlùbọ́ ṣíà kí tàlùbọ́ wórówóró kó wá mọ́ kó sí lójú ẹ̀nà ẹ̀sìn tá a gbà tá a mọ̀ pé òun náà lá lọ pìrìsẹ́ǹtì fọ́lọ́hun ká wá lajúlẹ̀ káwọn èèyàn wá mọ́ sí báṣubàṣu ká wá wò pé ó àti ṣe wọn bá tá a lè ṣe ọ̀rọ̀ burúkú ni ó sì ní tó bí gbogbo ẹ̀ báyìí ó ní igun tó bí àwọn tẹ́ lọ sáàbù sí lọ́wọ́ àwọn tẹ́ lọ kó sí lọ́wọ́ kò jẹ́ kí ẹ lè mọ̀ bẹ́ẹ̀ sí fẹ́ máa gbé ọ̀rọ̀ kalẹ̀ mọ́ honestly. ọ̀rọ̀ àìdọ̀ pàtàkì ọ̀rọ̀ ní Philip Nolan àbí kí náà ń pè ọ̀rọ̀ Philip Nolan àbí Philip of Nolan ọ̀rọ̀ yẹn náà pàtàkì lóòótọ́ táwọn kan bá ti sọ tá ò pé wọ́n ti sọ tẹ́wa lọ́rùn náà kò ní ìdí pàwọn náà sì fẹ́ jáde but bẹ́ẹ̀ àwọn ẹni tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ díẹ̀ ní pé mo bízí pẹ̀lú àwọn kankan pọ̀ very soon amarizon lágbára lọ mo ti sọ pé kẹ́nìbọ̀dì pé mi kẹ́nìkan mọ́ pé mi ní pé kọ́ ṣùgbọ́n jẹ́ bí kíníkan ṣe wá láǹfààní lónìí ọ̀rọ̀ áàpù ṣe áàpù business suite ní gbogbo èyí ń sìn so kọ́lọ̀n kí kó ṣàánú wa what's this one now so kọ́lọ̀n kí ó tún olúkálùkù wa ṣe kọ́lọ̀n kó tún olúkálùkù wa ṣe tí èèyàn bá dúró déédé èèyàn ní bọ́ sínú páńpẹ́ téèyàn fi ní lè rí òdodo sọ̀rọ̀ òdodo mọ́ o kọ́lọ̀n má jẹ́ rí àdánwò tí ó lè mú mi má lè rí òdodo kí n sọ òdodo mọ́ Ọlọ́run má ní ìbéèrè irú ẹ̀yin tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀n má jẹ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo àwọn olólùfẹ́ òdodo ní Ọlọ́run ní jẹ́ kó sí páńpẹ́ tó jẹ́ pé àwa máa rí òdodo báyìí àwa máa ṣẹ́jú sódodo ní lè sọ so Abu Adamu ẹ wá níbo làwọn àfáà wa wà àbí ní àwọn àfáà wa ya ojo no bóyá ń tẹ́ ń ká classify gẹ́gẹ́ bí ojo ní pé ẹni tí ó mọ yàkàyàkà àwọn èèyàn alhamdulillah àwọn èèyàn tẹ́ ẹ parọ́ fún lánàá pé àwọn fẹ́ kí n máa bá wọn bú àwọn bàbá yẹn lọ ní tẹ́ ẹ parọ́ fún àwọn náà lè wá mọ̀ pé nínú gbogbo àwọn tí mo gbé fídíò wọn jáde tí mo ń show wa lẹ́yọ kọ̀ọ̀kan tí mo ń show wa pé àwọn náà ti ṣe fídíò kò sẹ́ni tí ó lo àwọn tí ò dáa kó wá máa lálàsẹ́ wọn kó máa yàkàyàkà àwọn tí mo fẹ́ rí nínú gbogbo wọn uslubu tá a mọ̀ wọ́n mọ̀ tẹ́ ẹ máa ń classify gẹ́gẹ́ bíi pé wọ́n ń jẹ másà létí etí ó sì ń dá kéèyàn jẹ másà létí etí to earn Allah's honor and blessings and pleasure ó ń dá kéèyàn jẹ másà létí etí tó wá jẹ́ pé ń tẹ́ ẹ pè ní ń tẹ́ ẹ ń classify àbí tẹ́ ẹ kà sí másà létí etí ò ní pé kéèyàn má lè ní àbórí yín ti dàrú ni àbí kò tẹ̀ fẹ́ abẹ́fẹ́ ṣòfò tọmọtọmọ ni tó bá jẹ́ yìí ó ká rọra máa jẹ másà ń báwọn ká lè máa maintain boundary Ọlọ́run tilka hududullah fala ta'taduha this is the boundary of Allah the limitations of Allah and do not trespass but tó bá jẹ́ pé bí irú uslubu tẹ́yìn máa ń lò ní lẹ́bá expect tá a fi di ẹni tí ń jẹ másà yẹn dùn bẹ́ẹ̀ jẹ́ àmọ́ jẹ́ bẹ́ẹ̀ now mùdírù kan náà tí ẹ ti wá jáde tẹ́ ti wá ní bàbá wa mùdírù ẹ má bínú àwọn ọ̀rọ̀ tí mo sọ tó lé kíní kankan gbogbo ògbà yẹn torí pé ẹ mọ̀ pé kò tí ì di pé bóyá mùdírù gangan fúnra wọn ti gbé yín lọ kóòtù gbogbo ògbà yẹn mùdírù ti kàn sí ìsí pé bóyá ẹ sì ń wò pé bóyá tẹ́ ẹ bá lálàpá wọn bẹ́ẹ̀ tẹ́ ẹ lálàpá wọn wọn lè padà yááfè pàpàtẹ́ wá rí pé gbogbo pleading kò yield nǹkan kan ju pé wọ́n tún fìwé kóòtù ilẹ̀ ni ló bá di pé ló wá ń bírú èyí àti pé àwọn èèyàn challenge pé when people are talking it's not your type that should talk subhanallah àwa tá a wá jẹ́ pàǹtí ọjọ́ kìíní àná tẹ́ ní
tọ́lọ́run bá fẹ́ kẹ́yàn yóò gbọn gbogbo pàǹtí ara rẹ̀ dànù. Abẹ́ ti gbàgbé pé pàǹtí ni wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe classify wa pàǹtí làwọn àfa sàlàfíà. Àwa tá wá jẹ́ pàǹtí àná ẹ wá tún sọ pé àtòjòjò kí lẹ expect lọ́dọ̀ pàǹtí náà tẹ́lẹ̀. What do you expect from a panty type of people? Ju pé ká ya ojú ọ̀hún náà lọ. Why? So why? So this shows that you're really missing us. You are missing the panties that magneted your body before. You are missing the panties. Àwọn ìdọ̀tí ara yín tọ́lọ́run kú dànù. Ẹ miss ẹ pé ẹ wish káwọn panty yẹn kan padà. You are not sincere to yourself. Ǹdẹ̀ rò pé bóyá ṣàṣà ni kó má jẹ́ pé àjẹ̀nú gan dà yín láàmú. Ṣàṣà ni. Pẹ̀lú pé ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nǹkan tó yẹ pé àkànmọ̀ gbà sẹ́ni yíya look at the list of people that have made video on the same issue. Tí wọ́n bá wá lálà sí àwọn ẹnìkan kan nù rẹ̀, that's their own way of saying it. Àwọn tẹ́yìn wá gbà ní àfà àbí Sheikh Imran àwọn ní ṣe Salafi tí wọ́n bá tiẹ̀ ní 1990 nínú tí Salafi náà làwọn àbí àfà súnà ni wọ́n kí ló dé tààrí wọn káwọn náà ṣe prógrámù. Àwọn alálùbọ́sà wọn bá ń rí àlùbọ́sà lé lórí. Àwọn òsì òfin tí wọ́n bá ń slim fit ẹ̀ kí ló dé tààrà wọn. Àwọn ìmáàmù yín àkútè àwọn àríwọ̀n kan ṣe rọ́dù àwọn ọmọ kéékèèké yín àwọn ọmọ kéékèèké yín àwọn ò ṣe jáde kan wá mọ́ kan lálàsẹ̀ ká máa lo akitiyan. That's in tán pè lákínkanjú nǹkan wá lò gẹ́gẹ́ báwa ṣe ń jẹ mọ́sà létí etí tá a yojo ń ṣe báwa yojo ni ẹfà wálẹ̀ káwọ́ mọ́ ìyá ojo. Tó bá jẹ́ pé n tí ń jẹ́ ojo náà ni pé àìmọ́ lè mọ́ lálà sí èèyàn mọ́ búlí èèyàn tó bá jẹ́ lójú àwa aláìkí ẹ̀ báhùn aláìkí ẹ̀ ká máa yẹ ojo bẹ́ẹ̀. Bọ̀ àwọn ọmọ kéékèèké àwọn ò ṣe jáde ká máa lálà sí àwọn ká máa lálà sí ká máa lóhùn líle. Èèyàn tẹ̀lé lóhùn líle ká máa lálà sí ká máa sọ̀rọ̀ bú lẹ́nu. Ìyá aláya bàbá yà dálà ká máa fọpọ̀ rí pọ́pọ́ àwọn èèyàn ká máa fọpọ̀ rí máa pọ́pọ̀ àwọn èèyàn. Kí ló dé tààrí wọn? Àrí Sheikh Imran àrí gbogbo àwọn àfáà yín tẹ́ gbà àwọn àfáà tẹ̀blíìgì yín tẹ́ gbà fún àrí kọ̀kan nínú wọn kó jáde kó ṣe rọ́dù fún mùdírù. Àwọn àfáà yín Ikhwani àrí wọn alálùbọ́sà ò rí àlùbọ́sà sí o àwọn òsùn fíìtì ò slim fíìtì ẹ o àwọn Salafi tán wá wà jẹ́jẹ́ tẹ́ ní pàǹtí ni wọ́n ẹ̀ ní ìdí wọn nú ayé tọ́lọ́ bá fẹ́ kẹ́yàn àwọn pàǹtí tó lè díyàn lọ́wọ́ tó lè ṣàkóbá fún yàn Ọlọ́run máa kú dànù ni Ọlọ́run tí wá kú wá dànù nu tí wá tún ni tiwa kílẹ̀ sí ẹwà tó bá jẹ́ pé àjáde ó nú o kẹ́kẹ́ lè bá àmọ́ iṣẹ́ tí mo ṣe ńlẹ̀ Yorùbá kẹ́ lè bá àmọ́ iṣẹ́ tí mo ṣe ó nú a sọ̀rọ̀ nú ẹ̀rí pé kò sẹ́ni kankan tó jáde tó sọ̀rọ̀ which means ìwọ gangan ló ń ṣe iṣẹ́ yẹn àwọn èèyàn wọn ya ojo okay they've now spoken ó tó di pé ẹ̀yẹ ojo tí wọ́n bá sọ̀rọ̀ wọn nù abẹ́ẹ̀rí nǹkan so kí wá la lè ṣe ta lè fi tẹ́ Bani Adama lọ́rùn kí la lè ṣe ta fi táyé lọ́rùn tó fi jẹ́ pé tó bá wà after pé kò tí ayé lọ́rùn ó padà kó ìbínú Ọlọ́run náà ni tí ẹni individual bá wà lórí pé mo sáfẹ́ sọ táwọn èèyàn ó láìkì káwọn lè máa ní rákàdédé rẹ̀ mashallah barakallahu fikum sheikh ó padà máa ṣe nǹkan tọ́lọ́hun ò ní nífẹ̀ẹ́ sí. But if you are after the pleasure of Allah, even if the whole world are against you, you are good to go torí pé Ọlọ́run lẹ́yìn ẹ̀dá without the support of everybody in this world you are still good to go torí pé àfi táwọn náà bá lè gbénú ojú Ọlọ́run ló kù. Ó wá di pé fìlà mi ní àwọn ṣe competition fìlà ọ̀kan lọ́mọ fìlà yẹn sórí fìlà yẹn 45,000 ní sórí original ni sẹ́sìn lè yín náà sẹ́sìn lè yín ẹ̀yin tó jẹ́ pé ẹ wà ní nípò pé kẹ́ ẹ máa tọrọ istighfar pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ti fẹnu sọ àwọn ọ̀rọ̀ tí ó bákùn gbé tẹ́ ẹ ti fẹnu sọ. Ànábì sallallahu alayhi wa sallam tá a pàǹ tẹ̀lé súnà rẹ̀ onílé ìsàl mu'minu bitta'an mu'mini lódodo mu'mini gidi mu'mini kọ̀nfàmù ní ìsàbìtọ̀àn kì í máa tọwọ́ bọ ìjọmọlúàbí èèyàn wala la'an kì í sì ṣe onílàánà èèyàn tí ó máa làánà àwọn èèyàn kiri wala al-fahish kì í sì ṣe alálùfàṣẹ ẹ̀dá wala al-badhi kì í sì ṣe ẹni tí ó yasa tí ó sin tí ó lè sọ lẹ́nu rẹ̀ gbogbo nǹkan yẹn ló pèsè yín là ṣé èébú ni ṣé ìtọwọ́ bọ ìjọmọlúàbí ni ṣé ìmọ̀ sọ̀rọ̀ alfàṣà máa jẹ́kú máa jẹ́já ṣé báyìí ní ṣe ń ṣe ìyá wa ṣé báyìí ní ṣe ń ṣe káwọ́lá gbé sẹ́nu gbogbo ẹ̀ náà ó nu
It's still there for people, even for your unborn children to come and see. Ṣé bórí internet ló wà. Ẹ rọra fi wálẹ̀ jẹ́ẹ́jẹ́. Now, before it will be like, okay, àwọn yẹn ni wọ́n sọ pé kí n mọ̀ bú yín o. Okay, without you, à ń ṣe rọ́dù wa, à ń ṣe èyí tọ́lọ̀ ní ká lè mọ̀ ṣe ń bẹ̀, à ń ṣe. Àtúwá ń ṣe nù ó tó di pé ẹ̀yà ojo. Tábà yẹ ojo, is that any of your business? Already we are panty. Ẹ ti gbé wa ṣépè, ẹ ti ní àní jèrè tọmọtọmọ. Kíní kan oríṣiríṣi ọ̀rọ̀ tẹ́ ti fi wá wí. So what's now your headache? What's your concern? Fídíò yìí mọ̀ wá ń bi tẹ́ ti sọ pé látòní lọ tí Mùdírù bá ń takò àwọn àfáà Sàláfì 1990, ẹ máa support Mùdírù against wa. Ẹ máa support Mùdírù against àwa tá a jẹ́ pàǹtí tọ́lọ́ ń gbọ̀n lára yín. Ní ìsìn ẹ̀ tó wá expect pé the same pàǹtí yẹn, the same people tẹ́ ẹ máa support Mùdírù against wa. Mùdírù lẹ́yìn wá ń kó bó ń sìn torí pé ń tẹ́ expect lọ́dọ̀ wọn kọ́lẹ̀ padà rí ẹrù pé wọ́n kàn ṣàmójúkúrò wọ́n jèbù rẹ̀ wo awolùgbẹ́bẹ̀. Wọ́n àwá jèbù rẹ̀ wọ́n ya nígbà táwọn ní ìsáwó. Wọ́n jèbù rẹ̀ wọ́n àgbà títúbà àwọn náà wò pé kọ́ọ̀tì náà láti yanjú ẹ̀. Ló wá di pé ní ìsìn Mùdírù lẹ́ wá ń kó bò. Lóòótọ́ èèyàn tó bá bú sàbí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí n tá ànábì sọ, láàánà àwọn màláíkà àtàwọn èèyàn lápapọ̀ yóò máa bẹ lórí wọn ni. Confirm ni ọ̀rọ̀ ànábì ni tí ó rújú. But the same person that used to insult the Sahabas, who never repented nor retracted his statements on that, tí wọ́n sì dó lórí rẹ̀ pé àní àwọn sàbí gan búra wọn. The same person wọ́n yí padà. Gbogbo wa tẹ́ ń sọ pé ẹ máa support Mùdírù against wa. Ẹ máa support wọn against wa. Wọ́n kúrò lẹ́ni tí ń bú sàbí ń gbà yẹn, is still on his stand. Wọ́n kúrò lẹ́ni tí ń bú sàbí ń jọ yẹn o, is still on his stand as somebody that sees that yes, àwọn sàbí gan búra wọn. Khalid bin Walid ṣé kò bú òun àti kíní ò búra wọn ni. Imagine. So you said you want to support him against us because you were actually hopeful that he's going to overlook and they are going to just let you go. But ngbà tí nǹkan yẹn tó wá jẹ́ pé ẹja ń bá kàn ní, pé wá ṣẹja lẹ́ẹ̀bá àkàn lẹ́ẹ̀bá ló wá di pé ó tiẹ̀ ti wá da bẹ́ẹ̀, àjọ wá da ojú gbogbo ẹ̀pọ̀. Á wá fọ́ ojú gbogbo ẹ̀pọ̀ ń sìn. Ẹ wá ń sọ pé àwa ń ya ojo. So which means you want us to aid you, support you to face Mudiru Markaz. Káwá máa lálàsẹ̀ wọn lọ àbí? The same way you are used to doing. And you've forgotten that you said you are going to support the same Mudiru against us. That is why mo fi ní àlìjànnú ó dà pé àwọn àlìjànnú tí wọ́n ti gba steering máa ń lọ́wọ́. Àwọn àlìjànnú wọ́n ti ra steering máa ń lọ́wọ́. Ẹ̀sìn mọ̀ pé ní àlìjànnú ń ṣe kò ní tètè mọ̀. Yóò rò pé gbogbo ohun tóun bá ń ṣe ó correct ni, especially àgàgà kó tó wá rí táwọn èèyàn ń pàtẹ́wọ̀ pé yes, ìjayà, I trust you. You never fail us. You know they disappoint. Okay. Ẹ tiẹ̀ máa gbọ́. Ẹ ní àwọn àfáà wa, ẹ accuse àwọn àfáà pé wọ́n ya ojo torí pé wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ pọ̀nrangandan ká wá máa ní ìwọ àbíbù yẹn ni mò ń sọ o dẹ̀ ní ṣe kinní kan ni o. Wọ́n la mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà fi yojo. For over an hour plus program that you did yesterday, nowhere you mentioned Mudiru Markaz. Àwa rí nínú àwọn àfáà wa tí mo ti gbé jáde táwọn topic pé èsì ọ̀rọ̀ fún ọ̀rọ̀ tí Mudiru Markaz sọ, kíní kan tí Mudiru Markaz sọ, wọ́n wá ń title ọkọ̀ wọn tó ń dárúkọ wọn nínú programu. But you are still saying that àwọn àfáà wa òjò ni wọ́n. Sójò náà ló mẹ́yìn náà má lè dárúkọ ẹni tẹ́ ń bá wí tẹ́ sọ pé tó bá jẹ́ pé ojogún ilé kéwu bàbá rẹ ni àbó ojogún bàbá rẹ, má rò pé o kàn lè wá sọ̀rọ̀ nínú ẹ̀sìn wa anyhow kíní kan. Kí ló dé for a good one program one o ṣe bí ńgbà tẹ́ ṣẹ̀ wá kí ló ń pè ọmọ Dundidi yẹn ṣe bóun ló ṣẹ̀ wá lọ live stream program pẹ̀lú ó kọ pé èsì ọ̀rọ̀ fún Mudiru Markaz. Nígbà tẹ́ kọ́kọ́ gbé program jáde kété ẹ̀lú nǹkan kọ́nà kó ṣàánú ni. Kí ni tán fi táìtù rẹ̀ ná ṣe ń ká jáde? Kí ni ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ nínú wórówóró tí ẹ̀ ń wí nísìn tí ẹ bá ní ẹ̀yin ò ní gbọ́, àwa náà ò ní gbà? Tá ń fẹ́ mọ̀ pé ẹni tẹ́ ń bá wìrì. Lóòótọ́ a rí nínú àwọn àfáwà tó yẹ pé wọ́n àtọ́pìt direct o, bọ̀ ṣe bí ìjayà lẹ́yìn. Ẹ̀yin yìí ṣe ìfòyà, ìjayà ní
so as an ìjàyà tẹ́ bá ti wá rò pé àwọn èèyàn kan ló ní má dárúkọ ó ní reason so àwọn tí wọ́n sọ pé má dárúkọ òun kí ni ìdí tí wọ́n kí làwọn rí ṣé bó yẹ kẹ́ ẹ mọ́ listing sí wọn torí pé ìfòyà ìtorí pé ó yẹ kẹ́ ẹ mọ́ listing sí wọn torí pé ìjàyà la mọ̀ yín sí ìjàyè sì máa wò pé tá a lè dárúkọ rẹ̀. So if you say some people ask you not to mention his name, then why must you listen to them? Why must you listen to them? Onu àwọn àfáà míì tó ti jáde lónìí náà, àfáà Kutubi àwọn náà ń ṣe live lọ́wọ́ ni mo fi ń ṣe fídíò yìí táwọn náà ń address ọ̀rọ̀ yẹn. So hikma tó bá jẹ́ pé hikma ò ní wọ́ọ̀kì ni Ọlọ́run ò ní wulẹ̀ sọ̀kalẹ̀ nínú Kùránì pé ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadiluhum billati hiya ahsan. Tó bá jẹ́ pé kò ní wọ́ọ̀kì Ọlọ́run ò ní gbogbo ọ̀nà tá a bá rí kásá àti ṣe dáwà ni but Ọlọ́run mọ̀ pé in tó máa ní ta'thir tó máa wà very effective òun náà ni kéèyàn ó pọ́n èèyàn lé kéèyàn lè gbé òdodo lé lọ́wọ́ ni téèyàn bá pọ́n lé èèyàn ó lè rí òdodo. Àwọn tí máa ń káàkiri tí wọ́n ní àwọn bóyá wọ́n mákẹ́tà ni wọ́n nídìí àwọn èèyàn báǹkì tán bá rí àwọn èèyàn tán fẹ́ lọ bá bóyá ẹlòmíì ń ta ajá ni ẹlòmíì ń ta kí náà ń pè é àwọn tí ń ta spare part wọ́n wá customer kan ni kọ́ wọlé good morning sir I am from Polaris Bank ní kankan so wọ́n sọ̀rọ̀ dúdú wọ́n pọ́n wọn lé. So I want to introduce you to a very good opportunity. Our bank offers also kìíní kan interest low interest rate kìíní kankan wọ́n sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn kódà tẹ́ni inú ò bá ní interest ẹni ọmọ Ìgbò tó wọ́n mọ̀ ní ọ̀gá no need am because ó tún ànàpọ̀ àkítà I get almost up to 5 banks. I get up to 5 banks. I get First Bank, I get Diamond, GTB, I get FCMB, and you want make I open Polaris. And I won't interest at all. Ẹni yóò wá mọ bí ó ṣe sá tí ó ṣe convince ẹ pé you don't need to deposit anything. You can open our account with zero balance. Ìdọ̀páṣọ zero balance. Okay. Now let us open it. Ó ti convince ẹ nu. Tí ó bá lò ní líle pé ọ̀gá you must open this account ṣé yóò gbà àbí you dey mad you wan try me má ṣe make you no open this bank so lè work ibẹ̀ níbi tọ̀rọ̀ tayé tún nu ọ̀rọ̀ tútù ó yọbì lápò ọ̀rọ̀ náà ló ti lè yọ ọ̀dà lápò ọ̀rọ̀ ayé nu táwọn marketers ẹnu dúndùn wà lára àwọn marketing strategy wọn tí wọ́n fi ń wí ní àwọn èèyàn tán fi ń wí ní customer. Àwọn customer tá a fẹ́ káàjọ pọ̀ nínú ọkọ̀ ọ̀la táwọn ti sanko lọ́n ti wọn ṣe bọ́rọ̀ tó dáa ọ̀rọ̀ pẹ̀lú hikma pẹ̀lú òye wáàsí tó rẹwà a beautiful sermon láàfi pè wọ́n tí wọ́n fi lè rí náà rí ń tà ń pè wọ́n sí wọ́n fi wá rí náà rí ọkọ̀ ọ̀la òun pé ọkọ̀ ọ̀la ní lóòótọ́ tí wọ́n fi wá bọ̀tẹ́yìn ò lo opportunity ẹ̀ ló bẹ̀ ẹ̀yìn kan sẹ̀sì bó ṣe wù yín ni wọ́n wá ń play àwọn fídíò yẹn padà ara ni àwọn ọmọ yẹn gbà tí wọ́n ń sa aburú yẹn ó ṣe dì wọ́n lọ́wọ́ mú ṣe bẹ́ẹ̀ yẹn ní ká máa play rẹ̀ lọ ni àṣẹ ti ẹ̀ lé ebi ká máa play rẹ̀ ó fi hàn iṣẹ́ tí mo fi ṣe ìwọ bọ̀wọ́ tó ń ṣe kí ni ẹ máa play rẹ̀ lọ ó fi hàn iṣẹ́ tí mo ti ṣe ńlẹ̀ Yorùbá ni inú mi dùn pé máa play rẹ̀ tó bá dẹ̀ play rẹ̀ mọ́ òkùnrin ò ní jèrè tọmọtọmọ ẹ bá tó gbọ́ nímọ̀ràn kí ni imagine you said you are happy and later from your later talk aburú tán ẹ mọ̀ pé fídíò yẹn máa ń ṣe ń gbé wá ń dá wàhálà lẹ̀. Why would your video, if you had done it in the way the Prophet sallallahu alaihi wasallam and Allah subhanahu wa ta'ala has prescribed, has legislated it to be, would it have been any problem today? Ọlọ́run kó tún olúkálùkù wá sí. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.